Ah, ó ga o. Ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Òótọ́ korò, ṣùgbọ́n láti sọ. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ níyàwó ní abroad lásìkò yìí. Ẹ ní bínú ni o. Àsìkò òtútù leléyìí o. Wàláì kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o. Àfi tí mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí wọ́n ṣe ní bá yín dóyàwó yín o. Especially ẹ̀yin tí ẹ fìyàwó sí abroad. Tẹ́ pé ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà títí. Òtútù tó ń mú ní ìsìn pàápàá ní London kò easy o. Àwọn òtútù tó jẹ́ wípé gbogbo egungun gbogbo awọ máa ròyàn ni. Àwọn òtútù tó jẹ́ wípé natural organic heat, body heat lobìnrin need. Organic body heat ni. Organic heat kò ń ṣe heat inú ilé o. Organic wọ́n ní tí n bá sọ pé organic heat oko àti oru ara ọkùnrin òun lobìnrin need nsìn. Gbogbo ẹ̀yin tẹ́ fìyàwó sí abroad especially ti London mi mọ́ta America òtútù tó mú ní London sìn winter ọdún ìfẹ́ lè yàtọ̀ òtútù gidi ni nísìn. So wàláì kó heater inú ilé ò lè ṣe organic ló lè ṣe tó jẹ́ pé heater tó ń jáde heat tó ń jáde láti abẹ́ ẹpọ̀n àti ooru tó ń jáde láti ara ọkùnrin òun ló lè ṣe ń sìn. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ fìyàwó yín sí abroad eré tètè ẹ lọ báyàwó yín lásìkò yìí o. Gbogbo ẹ̀yin obìnrin náà bóyá tẹ́ wà ní Naija tẹ́ fìyàwó ọkọ yín sí abroad sí London ẹ má bínú wọn ọkọ yín á dóbò mi torí òtútù tó mú sìn wàláì Oru Obo lọkọ yín need. Oru inú ilé heater inú ilé ò lè ṣe heater Obo no need. Oru organic heat ni ọkùnrin tóbìnrin need ń sìn. Òtútù yẹn ti pọ̀ jù. Kò dẹ̀ mú bẹ́ẹ̀ yẹn ní last month ò bọ̀ month yìí ó ga o. Ẹ má tanra yín o. Ẹ má gọra yín rárá gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lọ́kọ labroad. Àfi tó bóyá tó bá dẹ̀ wá dé wàá bá wa máa check ẹpọ̀n ọkọ ẹ̀ bọ̀ má tanra ẹ o. Ọkọ ẹ̀ adóbò mi lọ́tẹ̀ yìí o. Tó bá gbọ́n gan kó advice ẹ̀ because ọkọ ẹ̀ ò bá dógbò mi lọ́tẹ̀ yìí o lè padà má rí ọkọ ẹ̀ yẹn mọ́ o fẹ́ gbẹ̀mí ẹ̀ nítorí òtútù ìsinyìí wàláì winter jacket ò lè ṣe heater inú ilé gan ò lè ṣe natural heat organic heat that is ooru tó ń jáde láti inú òbò àbí tó ń jáde láti inú ẹpọ̀n òun ló lè ran òtútù yìí ti pọ̀ jù nísìnyí ẹ má jẹ́ ká tanra wa. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé kí ni perfume tí wọ́n polówó yẹn pé ṣéyàn lè lò tán bá fẹ́ tó yán bá ṣé ọkùnrin lè gbẹnu sí i tọkùnrin bá ń jẹ òbò in fact tó bá mix ẹ̀ mọ́ oil organic ni kò sí nǹkan tó fi ń ṣèyàn kò wà poisonous. Tó bá mix ẹ̀ mọ́ oil tó fi pa òbò ẹ̀ ó máa jẹ́ kókó tètè wọlé sí ẹ lára ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé òbò yín dí ẹ ṣàmì sọ pé original olive oil ẹ mix ẹ̀ pẹ̀lú original olive oil ẹ mix ẹ̀ pẹ̀lú ẹ lè lo as lubricant láti mix ẹ̀ mọ́ olive oil láti fi ra òbò yín tó bá fẹ́ do yín pé bó má dẹ̀ fẹ́ jẹ òbò yín náà bó bá wà lórí ẹ̀ kò ní kọ́kùnrin má gbẹnu sí torí ó wà organic. So mo mọ̀ pé mo ti fi nọ́mbà yẹn sílẹ̀ fún yín pé láti pè wọ́n pé gbogbo yín tẹ ní ìdẹ̀ àwọn wọ́n dẹ̀ ti ń sọ fún mi pé tí ń pè àwọn kẹ́dẹ̀ máa lo kóòdù TNT 2021 mi ò gbà nǹkankan lórí ẹ̀ òbọ̀ tó ló da mo ṣe ń sọ fún yín o torí ẹ̀yin tẹ́ ń béèrè question pé ṣé tí ẹ bá lò ṣọ́kùnrin lè gbé ẹnu sóbò yín ó lè jẹ́ pẹ̀lú òbò yín ó wà organic wọ́n lè jẹ́ pẹ̀lú òbò yín fún ẹni tí òbò ẹ̀ dẹ̀ máa ń tight ẹ mix ẹ̀ pẹ̀lú olive oil kẹ́ fi sórí ojú òbò yín kẹ́ fi sí kan tó do yín fún ẹni tó bò ẹ̀ máa ń rùn náà ẹ lò ẹ pè wọ́n sórí 07999 61242 07999961242 or 03301331237 ẹ pè wọ́n sórí ẹ̀ anytime tó bá ti fẹ́ do yín ẹ lò ó máa jẹ́ kí òbò wu ọkùnrin dó bọ̀ mo bá gbogbo ẹ̀yin ọkùnrin àbí gbogbo ẹ̀yin obìnrin tẹ ní ọkọ ní gbogbo ẹ̀yin ọkùnrin tẹ níyàwó gbogbo ẹ̀yin obìnrin tẹ lọ́kọ labroad àsìkò tútù rẹ o ẹ tètè ya máa tẹ bá mọ̀ pé lè wá bá ọkọ yín ẹ má tanra yín o ọkùnrin nídìí organic heat lọkùnrin nídìí lọ́wọ́ yìí pẹ̀lú òtútù tó mú yìí natural heat òbò heat òbò lọkùnrin need
honestly Ati Obo lọkùnrin nídò lọ́tẹ̀ yìí òtútù yẹn ga ó pọ̀ díẹ̀ ànẹ́yìn obìnrin náà tẹ lọ́kọ lẹ́kọ̀ọ́ ó ga mi mọ́ bẹ́ ṣe fẹ́ ṣe o ẹ jẹ́ àfi ẹnu dákẹ́ o Ọlọ́run á wà pẹ̀lú wa.